jókòó síbi tí àwọn elders jókòó lẹ́yìn eléyìí Alhaji Adéwà Ayọ̀wálé Yẹ̀kínì Adéròjú kí àwọn náà kí wọ́n bá wa jókòó sí iwájú onílù Alhaji Barrister. Thank you. Ẹ bá bínú ẹjọ́ títorí ti Ọlọ́run. Àfisùn. Màmá Nàrẹ́tọ̀ rẹ̀ bí kò sì sábà tí ó jẹ ṣe bá a bá rọ́mọ tí ó jẹ ṣe ike kan náà ni kò lè jẹ kí ayẹyẹ tẹ́jú ìbímọ òfòdó mélòó lára wọn. Àwọn ọdún Màmá Nàrẹ́tọ̀ bá àwọn elétò abdom fúnra wọn tí wọ́n máa ń dowó wọ́dà láàyè 1,000 kan bẹ lọ́wọ́ ẹnìkan yóò fẹ́ dìjà ṣé bàbá ìgbà tí ìgbà ti débẹ̀ yóò jẹ́ fúnra wọn náà ni wọ́n dá yẹjú àwọn ọdún lọ́wọ́ tara wọ́ọ̀dù wa yes mo bọ̀ lọ́sà ọwọ́ tara wọ́ọ̀dù wa ẹjọ́ kò lólè rẹ̀ ẹjọ́ lẹ́nu ẹgbà ṣọlá rẹ̀ yes yes pray kọ́dà ayé kò sí ọ̀tọ̀ kò sí trade tí o bá ní di trade ọ̀tọ̀ ọ̀dà trader láìláìlẹ̀ adídìẹ ṣé bàbá odídìẹ ọ̀dà mọ́bì ẹ bá jẹ́ àfi àbòsí sí tọwọ́ ọmọ yìí táre ìyá yìí kò ní bàjẹ́ fún ọ kò ní bàjẹ́ fún ọmọ báyìí nǹkan kò ní ṣe yín ẹni ní ẹgbẹ́ dání fúnra yín àwọn tá a tẹ̀lé mọ̀mọ́ wá kó tó di pé mọ̀mọ́ kankan fẹ́ fílẹ̀ pọ̀ ọwọ́ wọn lẹ̀ tálẹ́ ní mẹ́gbẹ̀rún márùn bọ́dọ̀ níbi ọwọ́ ẹni ìtura àwọn tó tẹ̀lé bẹ́ẹ̀ ni tó lè fi 5,000 lẹ̀ pé mo fi sọ̀pọ́tì mọ̀mọ́ yìí níbí wà láìkàláì yẹn lè sọ lórí burúkú ìyá yẹn lé gbogbo ọmọ ìlú èbó lọ́wọ́ yóò wọ ẹnu ra ẹ̀ dáadáa 75 kọ́ni yẹn ẹgbẹ̀rún márùn ẹni àní 2,000 yẹn kan tátó tó lè ṣe bẹ́ẹ̀ báà bá ní 100 lára ìyá ilé ẹ̀jẹ̀ wa ẹ bá gbé lọ bá yẹn yẹn ṣàkó bá wọn ó di 25 òkèlè àkọ́bù ìrọ̀ àwọn ọmọ ẹ̀ ó di 35 níbi báà bá ní 100 lára ìyá ilé ẹ̀jẹ̀ wa ó di 4,000 ó di 4,000 ó di 4,000 ẹ fi ariwo lẹ̀ torí Ọlọ́run ó di 4,500 ó di 5,000 ó di 5,000 kẹdá ó di 5,500 ó ti dá bó yóò sì dá jókòó lórí ẹsẹ̀ ọkọ rẹ máa rọ́ọ̀dù fìlà báyìí kẹ́ni kan bá sọ wípé ti wà ókè kẹ́ wà ókè nígbà náà téèyàn tí ì ká bọ́mẹ́tẹ̀ ẹ̀dá bẹ̀. Kẹ́ni kan wá ní stọ́ọ̀pù yín gbà náà tẹ́ bàbá wọn wọ ọ̀rọ̀ fẹsẹ̀ owó ilé ìpè ta ló tún tẹ̀lé bàbá wa 500 tí a bà bẹ́ẹ̀ ni tọ́lá ìfọwọ́ tọ́ mi o iná ọ̀la ń yanjú lọ́ba tí a fọwọ́ tọ́ mi bọ́yá ká fi wọ́n lẹ̀ tààtì ni tààtì ọ̀dà náà tẹ̀lé ọ̀dà bá àbá ní 2,000 1,000 náà kéèpé o àní èpè mọ̀mọ́ kí lẹ́yìn gangan mú fún wa bí ẹbí lóko. Gbogbo ara lé ẹkú lé o orúkọ mi ni Agbọ́mọjó Yínúsà Àyànṣọlá pípéjọ gbogbo ọmọ onílù káàkiri gbogbo Nàìjíríà àti àgbáyé lónìí ní bíbáyìí ó jẹ́ ìpéjọ ayọ̀ àti ohun tí ó dára àti ìpéjọ ìlọsíwájú nídìí iṣẹ́ Àyàngalú bàbá wa tí à ń ṣe yìí ó dẹ̀ tún jẹ́ ìgbéga fún ìtẹ̀síwájú ìbílẹ̀ ní ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè yìí lápapọ̀ even fún gbogbo Áfíríkà lápapọ̀ oríire wa ló jẹ́ nítorí àwa onílù a jẹ́ iyọ̀ ayé ni wá kọ́lọ̀ má jẹ́ ká dòbu àwa là máa múnú olówó dùn àwa là máa múnú ọba dùn àwa là máa múnú ìjòyè dùn bákan náà gbogbo ọ̀tọ̀kùlú ni o ẹni tí ò ní kankan ní àwa náà là máa múnú wọn dùn àwa là máa fi ìlú wa pa ìbànújẹ́ rẹ́ fún olúkúlùkù èèyàn ṣe rí àtúnṣe lórí gbogbo àwa onílù tó ń lùlù fún eléré
tó dàbí ẹni pé olórin tí wọ́n lùlù fún kò tọ́jú wọn tàbí kò ṣe wọn dáadáa. Díẹ̀ lọ́wọ́ onílé, púpọ̀ lọ́wọ́ àlejò ni. Tí ó bá jẹ́ pé àdéhùn tí ó dán mọ́rán, agreement tó dán mọ́rán, solidly agreement bá ń wà kí iṣẹ́ tó bẹ̀rẹ̀, kò ní rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, ìfẹ́ la máa fi bẹ̀rẹ̀ rẹ̀. Wọ́n á máa bẹ̀ wá, wọ́n á máa bẹ̀ wá, wọ́n á máa tàn wá, wọ́n á máa sọ̀rọ̀ dúdùn, wọ́n á máa sọ̀rọ̀ tútù. Ẹ jẹ́ ká jọ ṣe kínní, ẹ jẹ́ ká jọ forítì, ẹ jẹ́ ká jọ faradà. Tó bá ti ń dára, á jọ máa gbádùn ẹ̀ ni. Nígbà tó bá di pé ó bá wá ń dára, tá a ti fi orítì, tá a ti fi gbogbo àsìkò wa, gbogbo omi ara wa, gbogbo ẹ̀jẹ̀ wa, gbogbo ọpọlọ wa, gbogbo ìyà tá a ti jẹ látọ̀dọ̀ àwọn bàbá ńlá wa, àwọn bàbá wa, tí a fi mọ ìmọ̀ ìlú, tá a bá fi sìn wọ́n, tí wọ́n dẹni àgbéga, tí wọ́n dẹni àgbégẹ̀gẹ̀, tí wọ́n dẹni tí gbogbo ìlú mọ̀ tán, á wà á di ẹni tí wọn ò ní fẹ́ rí. Nítorí pé gbogbo àwọn èèyàn tí ẹ bá ti mọ̀ bẹ̀rẹ̀ wọn ò ní fẹ́ràn yín mọ́. Yorùbá ní ẹni abárìdì rẹ̀ kì í fẹ́ràn ẹni. Nítorí pé àwọn mọ̀ pé nígbà tá a jọ bẹ̀rẹ̀ wọn ò ga jù wá lọ. Nígbà tá a jọ bẹ̀rẹ̀ wọn ò ní jù wá lọ. Nígbà tá a jọ bẹ̀rẹ̀ à ń jọ ń pín ní dọ́gbandọ́gba bí ká fi díẹ̀ jù ní lọ, bí gbogbo pé owó tó wọlé ò tó nǹkan, ẹ̀yin onílù ẹ pín, ẹ máa mú là ń fi ṣe. Ṣùgbọ́n nígbà wọn bá ti wá rí pé àwọn àparò àwọn ti ga ju olóko lọ, wọ́n á máa wò pé bọ̀bọ́ yìí ojú tó fi máa ń wò mí, bó tiẹ̀ ṣe máa ń bá mi sọ̀rọ̀, ọ̀wọ̀ díẹ̀díẹ̀ gbọ́dọ̀ wà náà. Ilá kì í ga ju onírè lọ. Ìgbà yẹn làwọn wà á di ilá, àwọn ṣẹ̀ṣẹ̀ wà á do onírè. Àwọn á di pé wọn ò wà ní fẹ́ nìyẹn rí mọ́, wọ́n wà á máa wá mistake. Àwọn ọjọ́ tó ṣe àwàdà, tí àwàdà yẹn bọ́ sí ìnira àbí tó bọ́ sí ibi tí ò dáa, àwọn ọ̀rọ̀ yẹn wọ́n máa tọ́jú ẹ̀. Ọjọ́ tó béèrè ẹ̀tọ́, wọ́n lè pé bí ó gbé yẹ kó béèrè kọ́ ló sì béèrè yẹn, ṣe máa bá rúmi sọ ọ̀rọ̀ yẹn láàrin agbo. Ẹni tó yẹ pé èèyàn ò lè rí tẹ́ ẹ bá ti kúrò lẹ́yìn láàrin agbo, àárín agbo tẹ́ ẹ ti rí náà lẹ́ẹ̀tì bá sọ̀rọ̀. Báyẹn àwa di pé wọ́n á kàn wò sùn wọn ní kẹ́ni ọ lọ sí tiẹ̀ lọ́tọ̀, ẹjọ́ ọlọ́dún lè yín lẹ́ni tó yẹ pé wọn ò gbọdọ̀ má rí níbẹ̀rẹ̀. Tó yẹ pé tí wọ́n bá fẹ́ pè wọ́n níṣẹ́ níbẹ̀rẹ̀, àwọn tí wọ́n sanwó fún wọn wá ní sí onílù rẹ̀ wà nílé o, tí onílù rẹ̀ yẹn ò bá ti sí, tí ò bá ti ní wá, má gbowó lọ wa o. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ti gbé wọn ga, tíràwọ̀ ti tàn, tíràwọ̀ yẹn bá wọn ti ń tàn, gbogbo iṣẹ́ tó nílù yẹn ti ṣe tó fi di pé wọ́n ga yẹn, wọ́n ti dànù, iṣẹ́ yẹn ti wọ́ mi. Àwa àgbà ẹlòmíì wọ́n lè pé ẹni yẹn ti dàgbà, nítorí pé ìlú táwọn máa ń jó nìsín, ẹbí ìlú ẹni yẹn ni wọ́n ń jó títí tó fi ga, tó fi dẹni tí gbogbo ìlú mọ̀, tó fi dẹni táyé ń fẹ́. Àwa ní ó ti ń dàgbà, wọ́n gbọ́dọ̀ wọ ọmọ kékeré kan tó lè lálùjó, kì í ṣe pé àwọn lé o, a máa gba owó, a máa gba owó rẹ̀ bó ṣe kó gbà á, kò sí kankan. Ṣùgbọ́n ẹ̀ka wọn ara jókòó ni, nígbà tó bá yá wọn ò ní rántí ẹ̀ mọ́. Owó tí wọ́n láwọn ṣàdéhùn pé wọ́n máa san, kò ní san mọ́. Ìyà yẹn gẹ́gẹ́ bí àwọn èèyàn wá ṣe pé ó pọ̀ nítorí pé yìí ṣiṣẹ́ kẹ́hún ṣe iṣẹ́ tí yóò mú àdéhùn lọ́wọ́ níbẹ̀rẹ̀. Gbogbo iṣẹ́ tí ò bá dẹ̀ ti ní agreement, solidly agreement láti bẹ̀rẹ̀, tí ò sí pé à ń fọwọ́ síwèé, tí ò sí pé lọ́ọ̀yà ẹ jókòó, lọ́ọ̀yà mi jókòó, bí wọ́n ṣe máa padà sọ́dà ní ilẹ̀ aláwọ̀ dúdú nìyẹn. Technical representative nìkan ìdèmí náà ẹjọ́ at the same time olórí Sítòtí Ọlá aka Lady Bisco pẹ̀lú tó jẹ́ gbogbo ìyá fún gbogbo nílùú Ọ̀yọ́ state ọmọ wa Tolúwaláṣẹ Ìdòwú ẹ máa pé ìyá wọn
ẹ ṣe àdúgbò ẹ bá ti tètè alága wọn bí. ilé ńlá ilé àwòyanu ni bàbá ń lo fẹ́ǹsà ó ń lo RAV4 bàbá ra mọ́tò bíi 4 nínú iṣẹ́ ìlú lágbára lọ́wọ́ ẹwà yóò ní bàjẹ́ bàbá ti fowó òlù ṣe nǹkan rẹ wọ́n ti fowó rọ́mọ lọ sí ìlú òyìnbó lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní kúkẹ́ tó kú o ọ̀yá àwọ̀dù yẹn dà tí màmá mi Lady Bisto jọ tí mo pàdé wọn pẹ́pẹ́ yẹn pọ̀nmọ́ màmá ṣe dáadáa fún mi nínú ọ̀ṣọ́mọ fún màmá dáadáa agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní tẹ́ ẹwà yóò ní bàjẹ́ ẹ fọwọ́ páwọ́ ẹ fèrè kí jókòó ohun tí a yóò fi pamọ́ sí lọ́wọ́ wọn ò ní béèrè lọ́wọ́ yín ọ̀yà àwọ̀dù dídà. Ọ̀yà kí bàbá mi Barrister kí wọ́n máa múra sílẹ̀ àwọn ni wọ́n máa chájì wa lónìí chájì ni màá pè ní gẹ́gẹ́ bí ìgbà tí pásítọ̀ bá wàásù àwọn la fẹ́ gbé fún àwọn ẹgbẹ́ alága àdúró alága àjókòó tí wọ́n wá fẹ́ fún olórí àtúrẹ́kàn nílùú Ọ̀yọ́ tí wọ́n fẹ́ fún wọn ní àwọ̀ wípé wọ́n ṣe dáadáa nínú àwọn alága tó ń ṣe dáadáa sónílù màmá Bísí tó dún ọláwọ́ jẹ́ ìkan níbẹ̀ wọ́n máa gbé gbogbo ìgbà tó bá ń gbé abọ́ sílẹ̀ náà máa ń gbé abọ́ fún onílù gbogbo onílù ẹ bá pàtẹ́wọ́ fún ẹjọ́ torí Ọlọ́run onílù ẹ pàtẹ́wọ́ fún màmá Bísí tó dún ọlá wọ́n ní àyọ̀ ní bàbá wọn náà abájọ kò lè dùn mí. Gbogbo àwa tá a wá bí láyọ̀ tá a débi la máa padà sílé wa gbogbo ilé tá a fi sílẹ̀ kò ní bàjẹ́ adùn báyìí náà la máa rí kí n tó present àwọ̀dì ẹnìkan bá ti ṣe president Déròjú ó gbé sílẹ̀ pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìdùnnú kò sí ikú kò sí àìsàn. Kójọ náà wá gbé tiẹ̀ àti rí ìyàtọ̀ náà báyìí o tó náà bá tún máa gbé sílẹ̀ á tún tutù báyìí lọ nígbà tó náà dẹ̀dẹ̀ báyìí kò ní kúkú òjijì àìsàn ò ní ṣe àbámọ̀ pé kí ni mo wá ṣe president fún Ọlọ́run jẹ́ kó jẹ́ ti ọ̀là láúlá ọ̀là àtà ọ̀là jẹ́ pé bó ṣe dùn tó ẹ̀gbọ́n mi àbúrò mi ó dé láti London ó tún wá sí ẹni pé ó dùn lọ Ọlọ́run ọba ajẹ́kájọ wà tẹ́ ṣe ti rí pé àwọn onílù aṣọ́lọ́ṣọ́ ṣe rí àwọn ọ̀gá tá a bá ṣiṣẹ́ dọ́tọ́ bá rò ó pé àwọn onímọ́tò 4-5 pé ẹni ọmọ mi kí ni nǹkan tí wọ́n náà fowó ṣe náà ló máa dà ọ́ wọ́n ti rí sí àti kúrò mẹ́ àwa ń dá sí ju bá a ṣe wà lọ́dọ̀ wọn lọ bẹ́ẹ̀ náà ló lè ṣe máa rí fáwọn tó kù gbogbo èyí tó kù náà ní wàkísà ní pọ́n láṣọ wọ́n máa rí ìdùnnú ni ọ̀làláọ́lá ọ̀làfọ̀ọ́ta mo wá pírísẹ́ǹtì àwọ̀dì fún àbúrò mi ìyá mi ẹ̀gbọ́n mi èmi ẹ̀gbọ́n ẹ̀ náà mo pírísẹ́ǹtì ẹ̀ máa jẹ́ wàá tún máa gòkè sí báyìí. Àwọn mi pé Lady Bisto, Lady Bisto, Lady Bisto, Lady Bisto. Ẹ rí pé màmá sì dùn ní ó ṣe dùn. Ẹ ṣe Dr. Paul ẹ máa bọ̀ bí báyìí sá. Honourable Dr. Paul Awoda. That is. A kí bàbá wa kábọ̀ sí iwájú bíbá yìí àwọn náà ni bàbá wa Honourable
Dr. Paul Ajagbe Olúkúnlé aláṣẹ Onírèsé Art Foundation. Now I want to hand over the microphone to Alhaji Yakin Ayọ̀wálé Adéròjú láti bá wa fún wọn ní award wọn. Thank you. I've done. Power of music, energy for enjoyment, direct from heaven to power entertainment. Ọmọ àyàdá ìlú adúpẹ́ tí gbogbo àwọn tí a pè tí wọ́n wá àti àwọn tí a pè fún ìdí kan àti ìdí kejì tí wọ́n ò lè wá adúpẹ́ fún gbogbo wa. Ní orúkọ ẹgbẹ́ yìí, Association of Professional Drummers of Nigeria, APDRUM. I'm presenting award yìí Honorable Dr. Ajagbe Paul Olúkúnlé. Gbogbo ẹgbẹ́ ló present ẹ̀ fún oyè àmọ́rí o, àbáyé lára mu, àdúgbò ẹ̀ṣọ́ gbọ́. Ẹ̀sà ó wá tó di wípé bàbá máa bọ́lẹ̀. Orúkọ mi ni Bankole Hasan Amos aka Efolomeji Ọbẹ̀ onílù bàbá àrà láti ìlú Ṣàgámù. Orúkọ mi ni Bankole Hasan Amos aka Efolomeji Ọbẹ̀ onílù bàbá àrà. Ní ìwọ̀nba ọdún díẹ̀ tájọ lò, ọdún mẹ́wàá péré lájọ fi ṣe, ṣùgbọ́n láàrin ọdún mẹ́wàá yẹn a ṣe rẹ́kọ̀dù 9. Láàrin ẹ̀ náà a jọ travel out lọ sí Germany, from Germany a lọ sí Belgium, a lọ sí Italy, a lọ sí Holland, a lọ sí France. Láàrin oṣù 4 la lò ká tó padà wálé. So gbàtà padà wálé ọdún kan láftà ẹ̀ ní ọlọ́jọ́ dé ó kú. Èmi gangan ni mo ń lead gangan mbẹ̀. Mo dẹ̀ tún máa ń lù yálù lẹ́ẹ̀kan. Àkọ́kọ́ ẹgbẹ́ yìí jẹ́ ẹgbẹ́ onílù tí èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí tí mo jẹ́ president àkọ́kọ́. Èmi ni first president ẹgbẹ́ yìí. Then èmi ni chairman board of trustees. Kókó tá à ń ṣe lénìí ó jẹ́ ìdùnnú fún mi nítorí pé a ṣe election fún àwọn èèyàn tí wọ́n sì wọlé tí a ṣe àjọyọ̀ àti ṣe inauguration fún wọn lénìí. Tó jẹ́ jẹ́ pé gbogbo onílù pátápátá inú everybody ń dùn pé ọjọ́ ìní ó yọrí sí rere, kò sí wàhálà, kò sí dààmú, kò sí gbà. Ẹ ṣe gan. Ṣe rí ọ̀rọ̀ ọ̀gá olórin àkíṣọ̀gá olórin ó pín sọ́nà méjì. Ìdí nìyẹn tí ọ̀rọ̀ ẹgbẹ́ yìí fi wà ń sìn. Ṣe rí àwọn tó jẹ́ bàbá tiwa tó jẹ́ pé àwọn náà ní ìlú yẹn nígbà ayé ti bàbá tèmi onílù ló máa pè lóde, onílù ló máa pè olórin pé mo lóde bàbá mi lọ. Ṣùgbọ́n nígbà yẹn àwọn ò fi ọ̀làjú sí. Ó wá jẹ́ kí àwọn olórin kí wọ́n gbààyè lọ́wọ́ onílù. Lóòótọ́ tábánikà sọ òótọ́ kò sọ lórin tó tọ́jú onílù bó ṣe tọ́ bó ṣe yẹ because lóòótọ́ because wọ́n bá pè yín lóde gbogbo owó tó fi pè yín ẹ̀yin lẹ́ni bá a play tán owó tá a pa ń bẹ̀ ìwọ̀nba tó kì í ṣe ìdílé máa fún wa tàbá dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ní ká mórí wá ká máa mọ́rùn lọ tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. Ṣe ìdí nìyẹn tàbí sọ pé ẹgbẹ́ yìí gbọ́dọ̀ ṣe nǹkan láìpẹ́ láì jìnnà tọ́lọ́run dẹ̀ máa ṣe, Ọlọ́run máa gba nǹkan yẹn padà fún wa lórúkọ Jésù rárá gbà fún wa. Wọ́n ò ṣe wá dáadáa o gbogbo àwọn olórin pátápátá. Tí mo jẹ́ adelé ààrẹ tó kó gbá sílé fún ẹgbẹ́ onílù ní orílẹ̀-èdè Nàìjíríà
25/2021 ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2021. Mo fi gbogbo ògo fún Ọlọ́run wa Elédùmarè fún ọjọ́ òní tó gbé bá wa láyé láàyè àti láàyè wa ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ onílù abdul ní ilẹ̀ káàárọ̀ ògiri àti ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mo kí gbogbo ládéládé tí mo kí gbogbo ládéládé gbogbo tí a fi ìwé pè tí wọ́n sì yé wa sí wọ́n sì wo ti elégbàdì sínú ayé wa pẹ̀lú láti jẹ́ ìpè wa pẹ̀lú láti ọ̀dọ̀ bàbá wa kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn kábíyèsí àwa ọba Sàlíù Àkànmú Adétúnjì Adé Ògúnṣọ̀wà. Ikú bàbá yèyé ọmọ ikú tí ikú ògbọ́dọ̀ pa ọmọ àrùn tí àrùn ògbọ́dọ̀ ṣe kábíyèsí ọba Lámídì Adéyẹmí ìtọ́ Aláàfin ti ìlú Ọ̀yọ́. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọọ̀nìṣà ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni ti Ilé Ifẹ̀. Ipò níṣẹ́ láì dúpẹ́ lọ́wọ́ bàbá wa Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn ọba Abdulrahim Ajínẹsẹ̀ Olóògùn Ebi Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn. Ọpẹ́ pàtàkì lọ́dọ̀ ìyá wa tí wọ́n fi jẹ́ ìyàwó gómìnà fún ìpínlẹ̀ Èkìtì Èrèlúbísí Adélẹ́yẹ Fáyẹmí Ìnòkú Ìyẹmí. Gbogbo àlejò pátápátá tí mo kíkú àbọ̀ pàápàá jùlọ gbogbo ọ̀gá olórin láì dá ẹnìkan sí mo kíkú àbọ̀ sí ibi ìbúra ní fún àti ìfàmì ẹ̀yẹ dánilọ́lá tí ẹgbẹ́ onílù tí a mọ̀ sí abdul. Nǹkan méjì ní àkọsílẹ̀ jọra wọn tí kò bá ní àmì nínú tí ó bá ní àmì ohùn lórí. Alákọ̀ọ́kọ́ ní ìlú ẹlẹ́ẹ̀kejì sí ní ìlú. Àwọn ọ̀jọ̀gbọ́n fi yé wa wípé láìsí ìlú kò sí ìlú torí ìlú ló ṣe àpẹẹrẹ ìlú. Láti ìgbà ìwáṣẹ̀ wá ní ìlú sì ti wà. Iṣẹ́ pàtàkì sí ni ìlú ṣe kò sì ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nínú ìlú. Fún àpẹẹrẹ láàfin àwọn ládéládé wa gbogbo ilẹ̀ káàárọ̀ ògiri bí àlejò kan bá wá kábíyèsí lálejò ní kété tí onítọ̀hún bá ti yọ àwọn onílù tó wà láàfin ni yóò máa ṣe irú ẹni bẹ́ẹ̀ ní olè máa rọra láti ṣe àpẹẹrẹ fún kábíyèsí pé àlejò ń bọ̀ àti irú ẹni tí onítọ̀hún ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni a ń ṣe nílẹ̀ káàárọ̀ ògiri bóyá ọdún àtọ̀húnrìnwá nílànà ti Kristẹni àbí ti Mùsùlùmí àbí ọdún ìbílẹ̀ àdáyébá. Mo fẹ́ fi dá ayé lójú pé láì sí ìlú ọdún kò dùn nìyẹn o. Abíọ́dún gẹ́gẹ́ bó ṣe ń sọ ṣáájú wípé ìlú ti wà láti ìgbà tí Elédùmarè ti ṣẹ̀dá ayé. Bákan náà ni àkójọpọ̀ ẹgbẹ́ ọmọ onílù sì ti wà ní ìlú kọ̀ọ̀kan káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí òwe ẹ̀yin bàbá wa tó sọ wípé àìkọ́wọ́ rìn ìdò ló ń ṣekú pa wọ́n. Bí ọ̀ká bá ṣáájú tí ṣèlè tẹ̀lé tí ògbìnlá sì ń rọ́ pọ̀ lẹ́yìn wọn ògbójú ọdẹ tí yóò dá ẹ̀mí wọn lóbodò yóò múra dáadáa. Ìdí nìyí tí àwọn bàbá wa àti àwọn aṣáájú ọmọ onílù nílùú kọ̀ọ̀kan ṣe gbìmọ̀ pọ̀ láti rìn ní ìṣọ̀kan ní ìkóríta yìí. Ipò yìí ṣaláì ní bàbá wa. Ní ìṣẹ̀lẹ̀ ní bàbá wa lọ́gbẹ̀ẹ́ amòfin àgbà chief lọ́wọ́ Arówólókun ṣẹ̀ṣọ́ lọ́gbẹ̀ẹ́ ẹnu fún ipa ribiribi tí wọ́n kó lórí ẹgbẹ́ yìí
wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà láti jẹ́ kí a fi orúkọ sílẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. Àbíọ́. Orúkọ mi ni Sifat ọmọ Adéwọlé Onílù Ọlá. Kò sí nǹkan tí mo sọ sí kọjá pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé irú ìjókòó yìí ó ń wáyé. Pàápàá tó nígbà kan kò tẹ́ni tó tiẹ̀ mọ tán ka àwọn onílù sí. Ṣùgbọ́n nípa àṣẹ Ọlọ́run dẹ̀ fi àṣẹ sí wọ́n ti ń pe àwọn onílù káàkiri wọ́n ń ṣe àjọ̀dún. Ó fún do àwọn ọmọ onílù apá wọ́n pa àwọn ọmọ onílù náà sí. Torí ẹ mọ̀ pé mi ò nílù ọmọ onílù ni mí. Wọ́n yìí di pè mí wá pé mi gbọ́dọ̀ má sí ní ìjókòó yìí ni. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé irú ìjókòó yìí ó wáyé inú wa dùn sí. Ṣẹ́ẹ̀dí kólúwa kó ṣàánú wa ni. Ní ayé àtijọ́ nìyẹn ó ti di ayé ọ̀làjú ní ìsìn àwọn yẹn gan pàápàá ti mọ̀ wípé wọ́n ní ẹ̀tọ́ láti máa tọ́jú onílù wọn torí tí ò bá sí onílù kò lè ṣe olórin olórin ò lè dá máa kọrin lásán láìsí ìlù ń bẹ̀ torí even though tó nílù bá ń lùlù lásán àwọn èèyàn àjò tó bá ń kọrin lásán àwọn èèyàn ò lè jó so ó ti dandan kan tọ́jú onílù àwọn náà ti mọ̀ pé káwọn náà tọ́jú onílù nẹ́ẹ̀sìn torí pé àwọn náà lè kàn máa kọrin kó má sí ìlù ń bẹ̀ definitely wọ́n gbọ́dọ̀ máa tọ́jú àwọn onílù wọn ni Ọlọ́run ti ń fi ìbùkún sí pàápàá fún àwọn onílù. Bàbá tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi Prince Ọláoyè Adéwálé ààfin ìlú láti ẹgbẹ́ Màkó Àrókò wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ lórí dá ìṣẹ̀lẹ̀ ní àti pé kókó gangan kí là ń pè lẹ́gbẹ́ onílù lẹ́yìn náà ká lọ inú àwọn kìíní gift tó wà nílẹ̀ yìí torí àwọn èèyàn wọ́n fẹ́ jẹ́ kò sí wàhálà sẹ́yìn àní ò sí wàhálà tẹ́bílẹ̀ oṣù á sì máa lọ lẹ́ dáàdì wọn ní ìṣẹ̀lẹ̀ sà. I've done all I plan ṣe ń jẹ lọ́wọ́ ni lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Prince Adéwálé Láòyè láti ìlú Ẹdẹ aláṣẹ iléeṣẹ́ ààfin ìlú. Ààfin ìlú jẹ́ ibi tí a ṣe àwọn ìlú ilẹ̀ Yorùbá lọ́sọ̀ọ́ sí nílùú Ẹdẹ. Gbogbo nǹkan tó ń jẹ́ ìlú nílẹ̀ Yorùbá bóyá àgbẹ̀rẹ̀ ni o àgbẹ̀ntì ni o bẹ̀rẹ̀ lójúlójú púpọ̀ ìlú ó sọ láṣẹ ní ẹ̀sọ́ síbẹ̀. Ó mú bá ìpè kékeré níbi náà sọ̀rọ̀ ní bíbá yìí. Nítorí ọ̀rọ̀ mi kò ní pọ̀ jù pé mo mú àlàáfíà wá fún yín láti Tìmì Palace láti Ẹdẹ. Báwọn tí ó bá sì mọ ìtàn Ọba Láòyè tí ó lu ìlú kan tí gbogbo wa túmọ̀ sí t'Olúbàdàn bá kú ta ní òjòyè ó jẹ́gẹ̀dẹ̀ dúdú inú ń takò tó kan nínú ọmọ Ọba Láòyè níbi tí mo dẹ̀ tó gbé àṣà ìlú lárugẹ. Ràn gbogbo àwa ayò kí a múṣẹ́ ìlú ṣe dáadáa kí a lè ṣe é wò láwùjọ ká dẹ̀ má sọ̀rọ̀ àdẹ̀rù àwọn olórin torí ó máa ń dùn mí pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀. Ìgbà tí àyàn bá ṣe irúṣẹ́ báyẹn fún olórin ní stúdíò tí ò sí royalty kò sí kankan orin 1952 àwọn olórin ṣì ń gba ẹ̀tọ́ wọn lọ lórí ẹ̀. Àwọn tó máa ń lùlù fún wọn 1952 yẹn ẹ̀ lè òṣèré rí láwùjọ tó àwa náà ká má tara wa lọ́pọ̀. Ẹ jẹ́ ká máa ní olùgbé gbàtà ti ní ẹgbẹ́ báyìí tàbí ti ní amòfin àgbà láti bá wa ṣe. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ lọ ìwà tá a máa gbé bóyá ànímọ̀ nǹkan tí à ń pè ní ká fi ń gba ẹ̀tọ́ ẹni ẹ̀tọ́ lọ́ọ̀yà lọ tó ń tọ́ wa sọ́nà. Ìfàkẹ́ tó ń ṣe agreement tó ń jọ ìgbẹ́ gan ó yẹ kí lànà máa wà. Ọlọ́run máa ràn wá lọ́wọ́ kí àwa náà gbé iṣẹ́ ìbọ̀ṣẹ́ ká gbé ká dẹ̀ múra sí i àjẹ́ ká tó kó ẹ̀kọ́ mọ́ kó má jẹ́ tùǹgá nìkan gbogbo àwọn nǹkan tó yẹ ká mọ̀ àwọn ìjìnlẹ̀ àwọn oríkì àwọn òwe èèyàn máa ń kọ́ ẹ̀kọ́ ni. Ẹ jẹ́ ká tún mú ẹ̀kọ́ sí i ká súnmọ́ àwọn tó bá tó lóye jù wá lọ kíṣẹ́ yìí tó jẹ. So inú mi dùn láti wà níbí lẹ́nu láti kí wa kú oríire àtàwọn olóyè tuntun. Ọlọ́run á bá yín ṣe o Ọlọ́run á bá yín gbé. So mo kí gbogbo ọmọ ẹgbẹ́ onílù Àlùlàdé tiwa o Adéwálé lórúkọ mi ààfin ìlú lórúkọ iléeṣẹ́ mi lè darapọ̀ mọ́ wa lórí social media ààfin ìlú
lórí social media ẹni Instagram àtúnṣe everywhere ẹ máa bá wa níbẹ̀ ẹ ṣe àkọ́jú. bàbá wa àfi ìlú ní àmì ẹ̀yẹ wọn award ẹ̀yà ìbánigbé wa. ọlọ́run mi nìyẹn àwọn tẹ̀lé bá fún bàbá wa àfi ìlú nìyẹn láti ẹ̀bẹ̀. mo ti mọ̀ pé 100 million tẹ́ gbé báyẹn lágbára náà ẹ fún wa. Mi ò lè make announcement but I will drop something into your account now. Bàbá ní àwọn máa drop nǹkan sí àkáǹtì Adon ẹjọ́ Mr. Túndé Babátúndé Olútúndé Abídèmí ẹjọ́ àyídà. Ẹ ṣe ẹ bá pa àtẹ́wọ́ fún wọn ẹ bá pa àtẹ́wọ́ fún wọn ẹ ṣe ẹjẹ́ lọ jókòó.
orí ẹni làwúre. You have 1 minute. Orí ẹni làwúre, orí ẹni làwúre, bí mo bá ti lòwúrọ̀, bàbá rí imú, orí ẹni làwúre. Orúkọ mi ni Adébọ̀wálé Fọláṣayọ̀ Benedicta tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Àyànfọlá. Mo jẹ́ obìnrin tó máa ń ṣe ìlù, mo máa ń lu ìlù, mo máa ń ta. Nígbà mo ní drums and art gallery náà nílùú Ìjẹ̀bú-Òde tá a ti gbé máa ń ṣe ìlù. Oríṣiríṣi gbogbo ìlù nílẹ̀ Áfíríkà la máa ń ṣe. Mo máa ń kọ́ àwọn èèyàn. Nígbà láti mo edúró yìí, mo ní ọmọ bíi 8 lọ́dọ̀. Mo lọ́kùnrin, ọkùnrin pọ̀, obìnrin ẹyẹ kan. Though mo ní wọn tí mo máa ń kọ́ wọn bọ́ yẹn ń ṣe, mo máa ń kọ́ wọn bọ́ ṣe ń lù, mo máa ń kọ́ wọn bọ́ yẹn ń tà torí ọ̀nà bíi 3 ní tọ́dẹ̀ máa mọ̀. Mo dẹ̀ tí láwọn tọ́dẹ̀ ti ṣe yegeyege dáadáa. Ìmọ̀ràn mi fáwọn òbí ni pé tí wọ́n bá ti rí bíi talent kan lára ọmọ wọn kí wọ́n kọ́ wò ná, kí wọ́n kọ́ pa àwọn èèyàn, wọ́n lè pa àwọn èèyàn tó máa fún wọn lámọ̀ràn ní àkíyèsí sí, kí wọ́n fi àdúrà tì. Then gbogbo ibi ni ọkùnrin ti gbé ń pe èèyàn, gbogbo ibi ni obìnrin ti gbé ń pe ọkùnrin pàápàá. Nígbà ní ayé òde òní obìnrin ti ń pe ọkùnrin, so kíyàn ti ní lọ́kàn pé o bá jàrọ̀ ọkùnrin máa pè é, so ọkùnrin ló máa dìmú pé kí ni mi ò ní ṣe. Mi ò sọ kíyàn máa ní àfẹ́sọ́nà o, léèyàn tó máa ní kó ní pẹ̀lú inú mímọ́ àti òótọ́, bọ́n pé kó máa ṣe rádaràdà èmi ò fọwọ́ sí. Ṣùgbọ́n kò sí ibi tó máa ti gbé pé nígbà pàtó tó á jẹ́ èdè entertainment, ó máa sú ẹ̀, so kó ti ní lọ́kàn pé kíní yìí ó máa rí, wọ́n máa pè é, wọ́n máa wàhálà ẹ̀.
so ṣùgbọ́n ọkùnrin ló máa dìmú pé mi ò ní ṣe wọ́n ló máa dọ̀kan nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mi ò fẹ́. Àwọn tí wọ́n mọ̀ nípa àṣàlẹ̀ Yorùbá ní èròǹgbà tọ̀dọ̀ mi ní pé wọ́n ti sọ nǹkan nù torí èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí tó bá ní pé mo máa lùlù máa sọ pé èrò mo jẹ́ nìkan tó yẹ pé orí stage mo ti gbé máa ṣe kínní tẹ́ bá mi one on one ní pé mi ò tí mọ̀ rí mi ò fẹ́ náà máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá sọ àṣà ẹ̀ nù ó sọ gbogbo nǹkan láàyè ẹ̀ nù so ìmọ̀ràn mi ní pé kí wọ́n lọ kọ́ tó bá ní pé wọ́n máa fowó kọ́ ni tó máa fi gbogbo iṣan àti omi ẹ̀jẹ̀ wọn kọ́ fi lọ kọ́ torí Yorùbá dùn so nǹkan tó mú èmi padà sí ètì àṣà so Yorùbá dùn wọ́n lè kàn sí mi lórí social media lórí Facebook mi mò ń jẹ́ Àyànfọláṣayọ̀ Adébọ̀wálé lórí Instagram mi mò ń jẹ́ lórí Instagram mò ń jẹ́ Àyànfọlá just Àyànfọlá so wọ́n lè reach me out on message and so on there. àwa ṣe lọ́wọ́ mí bí ìta wá ṣe mílíọ̀nù nílé yìí látàárọ̀ fi mo tẹ̀ fi ní pé kí wọ́n kò wó stop wọn gbà ẹ jọ gbogbo ẹni tó bá mọ̀ pé ìlú ló ń lù tọ́lọ́ ń fi sọ dáadáa tó ń wà yìí tó dẹ̀ wá bílé ìlú láti wá ṣe ayẹyẹ pẹ̀lú oríbi tá à ń ṣe nínú ẹgbẹ́ adọ́m kí wọ́n má pariwo nínú bí tá a wà yìí ẹjọ́ nítorí Ọlọ́run àbẹ̀yìn ni. mo kí gbogbo wa ilé àti ọ̀nà wa ò ní dàrú mo fẹ́ sọ fún ilé mi pé wíwà tí mo wà ń bì yìí mo wà nínú ìbànújẹ́ ni ẹjọ́ ọ̀rọ̀ ni wọ́n bára sọ lónìí tó bá dẹ̀ wù wá ká gbọ́ tó bá wù wá ká má gbọ́ ló máa níbi tá a wà yìí ìgbà tí mi bẹ̀rẹ̀ sí ní dùn ìgbà tí mo rí ọmọbìnrin tó jẹ́ ìkan nínú wa tó ń lu ìlú ó dẹ̀ tó wá dé kórìí mi tó wá fẹ́ wú pé iṣẹ́ bàbá mi ò bàjẹ́ ẹ̀yin ẹ wo ara wa báyìí gbogbo àwọn tí a fi wí pè pàtàkì jùlọ gbogbo àwọn ẹgbẹ́ olórin tí a máa ń lo ìlú fún èmi ò tí ì rí kankan nu wọn bí o. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ò rí kankan nu wọn bí mo fi àsìkò yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí àwọn èèyàn máa ń lọ lù fún. ẹjọ fídíò àwọn tó lùlù yẹn bá mi fi fídíò wọn ẹjọ torí Ọlọ́run gbogbo àwọn tí wọ́n lùlù yẹn bá mi fídíò wọn mo fi títóbi Ọlọ́run ọba bẹ̀ yìí ara tó ṣe máa ń sọ̀rọ̀ sí wa nìyẹn àwa ara wa là ń ṣe nǹkan tó ń disturb ara wa. ẹ ṣé bàbá wa ọdún tí a kọ́ bẹ̀rẹ̀ wàhálà yìí ní jíjà ẹ rí i pé tó dé ká kó ẹgbẹ́ ìjọ lélẹ̀ mi ò wá níwà nípa pé lọ́ọ̀yà ni mí ìwà méjì ni mo wá ìwà bí mo jẹ́ ojúlówó ọmọ onílù torúkọ mi lè ń dé àyè lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì tí mo fi wà ń bí ni wípé ẹni tó fẹ́ wa fúnni distinguished senator Taofeek Fọlárìn a invite olówó nílé wá fún ìdí pàtàkì lẹ́nu lórí ọ̀rọ̀ ráìsì tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ deliberate ní Senate House ó dẹ̀ ní kí wọ́n á ṣojú ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká ronú àwọn ọmọ onílù ara ẹ̀ là ń rí lẹ́nu iye o ẹ̀wọ̀n tá a wá ṣe ń bì ọ̀pọ̀lọpọ̀ ọtí àtọwá mu ló ń mu lọ́wọ́ òun náà la máa ń mu lẹ́yìn wọn tí wọn ò fi kà wá kún òun náà la máa ń mu tó fi máa ń dalẹ̀ wa dókítà bá ti sọ̀rọ̀ bó lórí kan àní bá ṣe máa ara wọn tí ó gbé yìí lọ tó bá wù yín kẹ́ ẹ gbọ́ ìbí tó pò ń bẹ́ o
bàbá tèmi náà ojúlówó ọmọ onílù ni ojúlówó ọ̀gá àlù ni Rafiu Fọkọ̀ olóńgbèdè báńkì àmúdá Akólúwájé èmi ní àrẹ̀mọ rẹ̀ ẹ wo àdánwò tí mò ń sọ fún yín nígbà tèmi kéré kó tó di pé màá lọ yunifásitì wa secondary school bàbá tèmi ló ní ìdí ìlú ló ní ìdí báńkì yẹn ẹ wo tẹ ẹ sọ wá dà lẹ́nu ní ìsìn èmi ò rí wàásù bí yìí o mi ò rí Ebenezer Obey mi ò rí King Sunny Adé mi ò rí kọ́ọ̀lì tí mi bí Ọlọ́run fún mi jẹ́ Àlàájì Àgbà tó bá wà láyé yóò wà níbí I can be very sure of that eléyìí ronú ní fún gbogbo wa ẹ jẹ́ ká jí gìrì ọtí ìyàtọ̀ máa ń mú patí náà ló dábàá lọ gbé tí wọ́n fi gbogbo owó sínú bọ́ọ̀tù tí wọ́n lọ tá a gbéra jọ báyìí ká bá wọn dàkẹ́ ẹ̀mú ẹ̀tọ́ yín lọ lé irọ́ ni ọtí náà lẹ́mọ̀ ń bì Ọlọ́run jẹ́ kí ẹ yí padà ṣùgbọ́n àwọn máa pariwo fún yín ìtẹ́bí náà fẹ́ rọ̀ yín fún gbogbo yín ní pé ẹ wo ń tà ń ṣe kí ní ìfún kí gbogbo yín kẹ́ ẹ rẹ̀ tẹ̀lé kí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní rí àyípadà dáadáa èmi sọ fún yín mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá mi train mi mo di lọ́yà bí e ṣe lọ́yà tí wọ́n ń pè ní first of all record with ní Nàìjíríà lẹ́nu mo dey were very very proud to be one of you anywhere àti láti rí ọmọ nínú ìlú mi máa ń dùn ní bí wọ́n ṣe ń dára bí ọ̀pọ̀lọpọ̀ kò lè ẹjọ́ bá yẹ má jọmọ́ olùdí ó mọ̀ tó mi ó ní nǹkan tí mo tún rí ló jẹ́ nǹkan mèremère Ọlọ́run ní fiṣẹ́ ìbú wa Ọlọ́run ṣe dáadáa fún wa mo lè tún wá rọ̀ yìí èmi mo ń ṣe iṣẹ́ lọ́yà mo lè dé olóṣèlú ẹ jẹ́ á tẹ̀lé yàrá tá a mọ̀ bá lè wọ̀ tá tó bá dọjọ́ iwájú o ètò ìjọba lójúlé ni mo ẹ̀jẹ̀ kí orí àwọn kábíyèsí but it's unlike him torí pé ibi iṣẹ́ ìnáwó náà ti sọ àwọn náà di rẹ̀ mo sọ pẹ̀lú ìdùnnú àtayọ̀ nítorí bàbá mi ni wọ́n mi ìmọ̀ bóyá àwọn èèyàn wọn ò débẹ̀ lọ́yẹ kó wà mí torí wọn ò kí ń fi ọmọ onílù ṣeré wọn ò dẹ̀ kí ń fọ onílù ṣeré rárá ojúlé Ọlọ́run tí mo rí lára wọn torí wípé wọ́n pèlè wípé ọmọ àwọn ni nítorí pé nǹkan kan náà ìtọ́jú wa mo wá rọ gbogbo wọn ẹ dákun torí Ọlọ́run kò sẹ́ni tí ò lè wọlé bàbá ní ìsìn His Royal Majesty ọba Ìbàdàn táwọn onílù bá dé àánú ọmọ ọbọ tí ìbá aṣara wa ṣá lè wọlé òṣèlú èmi ń bẹ́nu òṣèlú yàrá ọmọ ilé ẹ tẹ̀lé APC ni mo wà mo dẹ̀ ń tẹ̀lé tẹ̀sí Fọlárìn ní agbára Ọlọ́run yóò dẹ̀ di gómìnà 2023 gbogbo ẹni tí ẹ bá dé mọ́bí tẹ wà lọ́yọ̀ state ẹ lọ fọwọ́ ìṣòwòpọ̀ tọmọ yín bá wà lókè ní ìkẹyìn lẹ́wà ń bẹ́ o irú èmi ní ìsinmi mọ́kò ní àwọn abẹ́rẹ́ ní kánígọ́ńdọ̀ of the state èmi náà wá jẹ́ kan lára àwọn tó prominent ń bẹ̀ mo bèèrè ẹ sọ fún àwọn ìyàwó wa ń lé àwọn ọmọ wa ń lé gbogbo àwọn táwọn wúlò látara tiwa náà kẹ́ ẹ tẹ̀lé wọn àwọn bàbá wa lọ́yọ̀ state tẹ̀sí Fọlárìn ni wọ́n gbé dání mò ń sọ fún yẹn bá dọ̀ wọ́n níbi tó bá máa ń lọ sí general kọ́ lọ find out ẹ̀yin abdul ọmọròyìn náà pàdúrà ẹ̀yin tẹ̀ wá látọ̀ Ọ̀yọ́ state ẹ̀yin tẹ̀ wá látọ̀ Ọ̀dà state ìkọ̀ọ̀kan wọn la ní èkán ta tọmọ ìlú míì ní Òkè Ògùn ní Ìbàràpá ẹ dákun ìbáwọn èèyàn yìí sọ̀rọ̀ Ọlọ́run ní fi tí wá ń yà o eléyìí bá mi lọ́kàn jẹ́ gbogbo àwọn tá a máa ń lọ ilé wọn tá a lọ ṣeré fún tá a dà lára yá tá a dà lódò àárín wọn bí o àwọn tó ń lò wọn tó fi ń tó àwọn ọmọ wọn àárín wọn bí o ẹ lọ ní àrònú dìde ẹ dákun ẹ jẹ́ àṣẹra wa lọ́kàn ẹ jẹ́ ká tẹ̀lé ẹgbẹ́ yìí ká dúró ti ẹgbẹ́ yìí ká dẹ̀ fi gba òmìnira torí a wà nínú àìlómìnira báyìí Ọlọ́run ní fi wá sílẹ̀. èmi ni Simoni Ayélabówó onílù Chief Commander Ebenezer Obey iṣẹ́ Olúwa ni gbogbo nǹkan láyé tọlọ́run ni tó adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí àmú nǹkan méjì mọ́ ju pé ká jí láàárọ̀ ká pe Ọlọ́run o tí a bá dẹ̀ tí ní ká pe Ọlọ́run pé Ọlọ́run fún wa gbà pé ká máa káàkiri so ìgbàgbọ́ nínú Ọlọ́run kì í dojú tì ní. èyí tó múnú mi dùn gan ni torí bẹ́ẹ̀ gan ló jẹ́ kí n wálé láti London because ó pẹ́ tó ti yẹ káwa náà àwọn onílù ká wà ní gbangba ká wà níta ṣùgbọ́n bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún wa ṣe ń ṣe ló ń fìyà jẹ wá lọ́dọ̀ àwọn ọ̀gá wa because mi lè blame gbogbo àwọn ọ̀gá kì í ṣe gbogbo ọ̀gá náà ni ò dáa at least èmi náà ṣáà ṣe 21 years lọ́dọ̀ Ebenezer Obey. 21 yes mo dẹ̀ ṣe album like 54 so both 21 years 54 album both home and abroad so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
so gbogbo nǹkan tá a dẹ̀ ṣe ń bẹ̀ ìgbà tá a kó ń bẹ̀ tán la ṣẹ̀ tó mọ irúṣẹ́ tá a ṣe a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibùdó ọlọ́la tí Ebenezer Obey bá sì fẹ́ wá sí London a sì pè mí gbà lágbájá o Simoni o mò ń bọ̀ bá mi ṣe báyìí a dẹ̀ tó pọ̀ tó nìtú because kò sí ìjà láàrin wa mi ò níṣẹ́ méjì bóyá máa lù wọ̀nyí gan bí ilé nì so ní London gan mo ò ṣiṣẹ́ méjì iṣẹ́ ìlú náà ni mò ń lò ìyàwó mi gangan ni òun tún ni mọ́níjà mi òun ló jókòó yìí so iṣẹ́ tí mo mú lọ́kùnkúndùn nìyẹn láti gbà tẹ́mi ti kó ní Nàìjíríà o mi ò ṣiṣẹ́ méjì ìmọ̀ràn mi ò pọ̀ àwa onílù gangan fún ara wa ni problem ara wa àwa la máa túra wa ṣe níwájú wọn because àwọn ló nígbà tó ń dáṣẹ́ lẹ̀ àwa gangan ní òkòkò wọ́n bá rí wa wọ́n lè ṣe nǹkan kan ṣùgbọ́n nípa ká jẹra wa lẹ́sẹ̀ ká bara wa jẹ́ wájú wọn so ẹni tó ti ṣiṣẹ́ fún bí 20 ọdún níbì kan tọ́gà ẹ̀ wá sọ pé láàárọ̀ ọjọ́ kejì wa ní kò sí dáadáa wọn á lọ rẹ́ nìkan ẹni yẹn ò béèrè pé kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ fẹ́ lùlù ń bẹ̀ so wọ́n máa ń ṣe wá bíi tools ni wọ́n á lò wá wọ́n á gbé wa jùṣẹ́gbẹ̀ ká wá ládẹ́ ń fà ṣùgbọ́n irú eléyìí tán ṣe ń sìn ó mú inú mi dùn because ìlọsíwájú gan máa wà ìlọsíwájú máa wà fún gbogbo ẹgbẹ́ onílù pátápátá because inú èmi gan ò dùn bí bọ́n ṣe ń ṣe wá èmi ò dẹ̀ níṣẹ́ méjì gbogbo àwọn tẹ́ ń rí àwọn ọmọ ìyá mi nìyẹn àwọn onílù pátápátá láyé làwọn ọmọ ìyá mi so kí ìyà máa jẹ wọ́n no ṣùgbọ́n kí Ọlọ́run kó gbà ibi tá ti bẹ̀rẹ̀ yìí ibi gíga ló lọ kò ní padà sẹ́yìn lágbára Ọlọ́run. Fún gbogbo èèyàn tó ń wò wá nínú ilé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà orúkọ tèmi ni Alhaji Adéròjú Àyànwálé Ìyẹ̀kínì tí mo jẹ́ onílù olóògbé late Dr. Sikiru Ayinde Barrister nígbà ayé wọn tí mo dẹ̀ ṣì wà pẹ̀lú wọn títí dì í sí pẹ̀lú bí wọn ò ṣe sí láyé mọ́. Nǹkan tá à ń ṣe mí báyìí lónìí ni pé láti bí ọdún mélòó kan sẹ́yìn èmi ni mo jẹ́ president gbogbo ẹgbẹ́ onílù throughout the Nigeria, the APDON, Association of Professional Drummers of Nigeria. So a ti ṣe afẹ́gbélẹ̀ wọn tún ní ká tún ṣe afẹ́gbélẹ̀ wọn tún ní ká tún ṣe lẹ́yìn yẹn so but lẹ́yìn yẹn àwa yan àṣe ètò ìdìbò àyànwó olóyè tuntun lónìí làwa ń ṣe inauguration láti yàn wọ́n sípò káwọn iṣẹ́ tèmi ṣe kù káwọn náà lè máa bá lọ. Ẹni tí ò bá mọ̀ ni kò mọ̀ but fún ẹni tí ò bá mọ̀ kó di mímọ̀ fún wọn pé àìdarapọ̀ pẹ̀lú ẹgbẹ́ onílù ibi ló ń ṣe wọ́n kò ṣe wọ́n ní àlàáfíà kankan àfi tán bá darapọ̀ kan tó lè rí àǹfààní ẹ̀ àfi tán bá darapọ̀ gbogbo ibi tó wù kólúkálùkù bá ti ń ṣiṣẹ́ kan tó lè rí èrè ibẹ̀ jẹ àfi tán bá darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ onílù. Aláìmọ̀ kan ni wọ́n àwa náà bá a tẹ lùlù fún eléré ńlá a lùlù fún eléré kékeré ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa mọ̀ pé late Dr. Sikiru Ayinde Barrister ń ṣe olórin kékeré tó rẹ̀ pé àwọn lèmi ń lùlù fún tí mo dẹ̀ gba ẹgbẹ́ yẹn kọ́gà wá dẹ̀ tó kú tó gba ẹgbẹ́ yẹn tọwọ́ tẹsẹ̀ gbogbo ẹni tó bá wà tó ń lùlù fún eléré ńlá tí ò belong ó ń ṣera ẹni ọjọ́ ọ̀yá ẹ̀ ó wà níwájú ni bẹ́ẹ̀ ni nítorí pé wọ́n ti fi ṣẹ́ wọ́n ti fi tàfàlà tán bá wọn mú ṣẹ́ wọn níṣẹ́ ni wọ́n á rèrè bẹ̀jẹ́ láti ọ̀gá olórin so olórin ló ń jẹ́ olórin ló ń fún kí ní kan láyé àyà ṣe bí bákan làwa ṣe lọ́dọ̀ ọ̀gá tí a bá ṣiṣẹ́ tọ́lọ́run tẹ̀ sọ pé ká rèrè bẹ̀jẹ́ wọ́n rìn ní ọ̀nà ẹ̀tọ́ ni ẹlòmíì ó lè yẹ pé
ọ̀gá yẹn ò pé kò ní ìdí ẹ̀ ó ń ṣe ló lọ lọ́bì ara pé èmi náà ṣàfẹ́ bá ẹni tó lókìkí ni mo fẹ́ bá ṣiṣẹ́ so àwa lọ́bì ara ẹni tó ń ṣiṣẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ bóyá ẹni ẹ dá dúró kó béèrè lọ́wọ́ ẹni tí ẹni ẹ dá dúró wípé kí ni nǹkan tó ṣẹlẹ̀ kọ́gà tó dẹ̀ dúró òun náà ṣàfẹ́ sọ pé mo fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá tó ní orúkọ ní báyìí so ìjẹra ẹni lẹ́sẹ̀ ni orí dẹ̀ yàtọ̀ sórí ẹni tó bá ti yẹ wà mo fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá tó yẹ mo fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá ni lọ́ra ẹ̀ àfi kó ní àròjinlẹ̀ láti ṣiṣẹ́ yẹn but mo ń jẹra ẹni lẹ́sẹ̀ báyìí àbí mò ń sáré wáṣẹ́ kan lọ sí báyìí ẹ jẹ́ kí ẹni tó bá ní ìdí wa ẹ jẹ́ kán wá wa kán pè wá ẹ̀sìn èèyàn lè lẹ́nu ọ̀rọ̀ báyìí ni mo ẹ̀sà nǹkan báyìí mo fẹ́ o nǹkan báyìí mo fẹ́ o so nǹkan àmọ̀ràn tí mo wá ní sí wọn ni pé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká try láti jẹra wa lẹ́sẹ̀ ọlọ́run ọba ló ń pínre ẹ̀dá ò lè pínre fẹ́nìkọ̀ọ̀kan Amẹ́ríkà London tẹ́yìn rò pé àfitẹ́ bá dé ọ̀dọ̀ eléré tó ga yẹn tó ra yìí tí ẹ bá dúró ti ẹgbẹ́ ìgbìmọ̀ yìí ẹ lè lọ ní ọwọ́ ara yín ẹgbẹ́ yìí wọ́n lè sponsor yín lọ so àmọ̀ràn tí mo ṣe pé ẹ jọ̀ọ́ nítorí lọ́wọ́ gbogbo kan tí mo ti kà sílẹ̀ yẹn gbogbo ẹni tẹ́ bá ń ṣe ẹ kúrò níbẹ̀ kẹ́ mójútó èyí tí ó ṣe tiyín so kí ẹ̀dẹ̀ máa ṣe dáadáa lóò tí yóò bá ṣe dá tí yóò bá iṣẹ́ gan tí yóò bá múra sí lọ́dọ̀ ọ̀gá tó ń bá ṣiṣẹ́ ó ṣe ṣe kán lè dọ̀bọ̀t ẹ múra síṣẹ́ yín níbẹ̀ ẹ má jẹ èèyàn lẹ́sẹ̀ kẹ́dẹ̀ kún fún àdúrà Ọlọ́run á ṣe tó dá fún wa.